Africa Content TV. Facebook sọ pé 18 ló lè register sórí Facebook tó mú àti pé gbogbo àwọn tó ń wò mí 18 and above ni so tá a bá rí parent tó fi àwọn ọmọ yẹn lẹ̀ láti wò ní ọ̀gá 18 well that's your jẹmọ ẹ máa deal pẹ̀lú ìyẹn for ibi báyìí mo rí àwọn ọmọ kéékèèké mi ti expect kó máa pé orin yẹn gan so mo respect wọn because live ni mo wà ń sìn àwọn èèyàn rí mi live so I can see under 18 mo rá àwọn ọmọdé mi so unfortunately I'm not able to do what you're expecting me to do. So please, pardon me, forgive me. I will not do that. Ẹ ṣé mo nífẹ̀ẹ́ yín o, ẹ ṣé gan. God bless you. Congratulations, ẹ pàtẹ́wọ́ fún. Ẹ pàtẹ́wọ́ fún. Màá lọ jẹ ní àti bí wàá jẹ wà ní ẹ̀fọ́ wọlé. Àgbọ̀lọ́dọ̀ mi. Mo sọ̀rọ̀ abẹ́ ẹ ṣé mo dúpẹ́ o, this is mo fún gbogbo eléyìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lọ́nà òdì. Ẹ ṣé